ṣeé ṣe kó jẹ́ pé ètò tèmi yìí ló máa jẹ́ ètò tí mo máa bá yín sọ nínú ilẹ̀ ẹ̀yin tẹ́ ń jìjà Yorùbá Nation Movement tí mo máa bá yín sọ kò dá ètò tèmi dúró ṣùgbọ́n tí màá bá yín sọ tàbí bá ẹnìkankan ṣe nínú yín tí màá bá yín sọ ṣùgbọ́n kí n tó lọ mo fẹ́ fi ohùn sílẹ̀ láti lè jẹ́ kí ó yé yín fún àwọn nǹkan kan tí kò yé ọ̀pọ̀lọpọ̀ yín. Ṣé rí tí mo ṣe ètò ńjọ́ yẹn mo ní Yorùbá Nation Movement is a scam. Yoruba Nation now is a scam. Mega rally is nothing. I'm still stand on it. If you like it, if you don't like it, I don't care. If you like, continue to do what you are doing. I don't care. Most don't repeat until ìgbẹ́jọ́ mi sì sún síwájú. Mo sì sún ìgbẹ́jọ́ mi torí pé ọwọ́ mi ò tí tu èkúdà. Tí ọwọ́ mi bá tẹ èkúdà, ìgbà yẹn ni màá ṣe ìdájọ́ tó wà níwájú mi. Let me tell you something, ẹ̀yin tí ò yé, níjọ́ tí mo ṣe ètò níbí, mo rí wípé ní kíní kan wà, mo ti darapọ̀ mọ́ ìjà òmìnira yìí láti 2020. Láti 2020, kí n tẹ̀ sọ pé láti bí August 2020 ni mo ti ń fi time bá wọn sọ pọ̀ mi ìwọ̀bọ̀ tó dó èmi wà nínú One Nigeria tí mò ń sọ̀rọ̀ lórí revolution. Lórí One Nigeria bẹ́ẹ̀ dẹ̀ ni mo máa kó papọ̀ wọn fákàtà máa gbé fúnra wa tààrà. Ṣe gáàtì mi àwa tí ń bá yẹn bọ̀ èmi ti ń sọ̀rọ̀ pé bóyá ká máa dá sí ọ̀rọ̀ One Nigeria kì í ṣe 2020 ni mo ti bẹ̀rẹ̀ for the long time ago ni mo ti ń sọ̀rọ̀ tèmi tí màá ti máa dá sọ̀rọ̀ pọ̀ kò tí ì búrẹ́kẹ́ torí pé ẹni tí ayé ò bá tí mọ̀ ò lè tí mọ̀ orú nǹkan tó fẹ́ ṣe. Ṣé understand? Now láti ìgbà yẹn mo mọ tí ojú mi ti rí, mo mọ tí etí mi ti gbọ́, mo dẹ̀ mọ ibi tí mo kù sí. So mo dẹ̀ mọ ìyà tí àwọn èèyàn ń jẹ tó bá jẹ́ wípé ohun tí mo fi ń jẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ torí wípé mo rí wípé àwọn èèyàn wọn ò fòtítọ́, ayé ò fòótọ́, irọ́ ni ayé fẹ́, ayé fẹ́ràn irọ́, ayé máa ń pín irọ́ lé ju òtítọ́ lọ. Ṣùgbọ́n ohun tó dẹ̀ máa dùn mí ni pé ayé máa ń sábà fọ́ sí sugar coated mouth. Ọ̀rọ̀ ẹnu èmi tí mo sọ̀rọ̀ nígbà tí mo ní Yorùbá Nation is a scam. Mo mọ tí mo sọ lọ Google ìtumọ̀ scam. Ìdúmọ̀ scammer, tó máa ní scammer, ó ní ìmí nínú Google, gbọ́ Google rẹ̀, ìtumọ̀ rẹ̀. Àwọn tó bá scam èèyàn, ẹnu wọn máa dùn. Ẹnu wọn máa dùn gan-an tó jẹ́ pé tó bá gbé ọ̀rọ̀ sílẹ̀, wàá rò pé Ọlọ́run dé ní áńgẹ́lì ni wọ́n. Because láti mú ìní orí ẹ láti lè dèrè ọpẹ kó wọ owó ẹ sílẹ̀. Tó bá tẹ̀ ti kó sílẹ̀, wọ́n lè ní product tí mo mú wá yìí, ọ̀dà tí mo gbé wá yìí tó bá rí ilẹ̀ yẹn, tó bá lè rà á. Wà lẹ́ẹ̀wọ̀n á dánu mọ́ lágbájá káwọn náà ni àwọn tí wọ́n máa rìn sí fúkọ̀ lórí fóònù. Ókè ẹ ti sẹ́ndì iye owó yẹn tán máa fi sí spíkà kẹ́ni tó wà wájú wọn lè mọ̀ because àwọn náà recruit ara wọn jọ and you will not understand tó fi máa fọ́ sí. Ṣùgbọ́n tó bá ti fọ́ sí, tó bá wá rẹ́ni là ẹ́ lójú ó yẹ kó gbọ́n kò sí nílé. Mo sì dúró lórí ọ̀rọ̀ mi dóò mo ti ráwọn kọ̀ọ̀kan irú àwọn directorate wọ́n ti láwọn mọ̀ nípa jagbajantísì tí wọ́n ṣe lókè yẹn orúkọ wọn dá dúró ṣùgbọ́n àwọn náà ò tí ì ṣetán mo sì dúró lórí ọwọ́ mi. Mo dẹ̀ rí YNN ní títí àwọn bàbá Aliu àwọn náà ní ọ̀tọ̀ níta kó tó tiẹ̀ tí n ò tí ì rí ìdájọ́ lórí ọ̀rọ̀ tí wọn tó ráwọn náà YNN ni wọ́n Yorùbá Nation náà tó dẹ̀ rẹ́gísítà tiwọn náà sí United Kingdom so wọ́n rẹ́gísítà YNN tiwọn ọ̀tọ̀ ní tiwọn ọ̀tọ̀ ní ti kékeré ṣùgbọ́n tí mo fẹ́ kó yé wọn ọmọ Yorùbá mo dẹ̀ rí Dr. Victor Taiwo táwọn náà jáde wọ́n ní Yorùbá World Congress pé kì í ṣe Tajudeen Adigun lónìí o wípé and then Yorùbá Nation Movement tó sọ kìnìkan pé kì í sọ pé ṣe mọ́ so wọn tí kí ara wọn is a scam lọ́dọ̀ tèmi is a scam bá fẹ́ kọ̀kọ̀ mi so mo fẹ́ gbé kó yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá láti ìjọ tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ mo mọ̀ wípé tó bá jẹ́ wípé ọ̀tọ̀ lẹni tó sọ̀rọ̀ ní pé ní sọ̀rọ̀ ẹ̀yin náà dẹ̀ ti fẹnu ara yín sọ pé Tenny òkè sára yín tí movement fi débí lénìí Tenny ń bẹnu àwọn tó gbé yín àwọn tó bàbá tó ló gbé Yorùbá Nation gẹ́gẹ́ fáàtì lẹ́fẹ́ gbọ́ lẹ́yìn bàbá Akintoye kọ́ Ìgbòho kọ́ ló gbé ru àwọn tó wà níbi tí ò bá sí mídíà tó máa promote wọn kò ní sí ní tán pè ní Ìgbòho lórí ṣọ́ọ̀bù yìí
kò ní sí tó pè ní unity lórí struggle yìí o. Mídíà tó bá yín promote ẹ̀ tó ń gbé yín sókè tó ń gbé yín kiri tó dẹ́pọ̀ ní èrò lórí àwọn tó ní abẹnú gan tẹnu wọn ṣe tọ́tọ́tọ́ tó tó bá sọ tọrọ fún yín ẹ má máa bá wọn kọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ kò make sense. Now láti gbọ́ tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ bá rí èpè èébú kì í ṣe kékeré èpè ràìràì débi wípé fídíò tí mo fi program yẹn wọ́n rìpọ́ọ̀tì ẹ̀ fún Facebook wọ́n yọ kúrò wọ́n yọ fídíò yẹn kúrò ó di àárọ̀ ọjọ́ kejì kí n wọ péèjì Facebook mi lọ mi ò lè wọ orí Facebook mi ò lè wọ orí Facebook mi ì lè wọlé nítorí Tenny Omoologo ni mo máa fi wọ orí page ọ̀tọ̀ ní normal Facebook mi ọ̀tọ̀ ní normal page ọ̀tọ̀ ní gbogbo page tí mo ti ń jáde ọ̀tọ̀ gangan ni Tenny Omoologo gangan Tenny Omoologo ni mo máa fi wọlé tó máa gbé mi lọ sí orí page mi ò níbi wọlé ọ̀ǹtí tí mo wá delete mo wá install ẹ̀ padà mo wá yọ password ní ló wá ní pé kí n lọ mo wá fi password sí later mo wá fún mi ní message nígbà tí mo wá ṣe yẹn tán kí n tó rí wọlé ó wá béèrè pé kí n máa send identity mi mo fi gbogbo yẹn sí later mẹ́ẹ̀tàn máa dá padà fún mi ní pé fídíò mi wọ́n ti yọ kúrò wọ́n àtẹ̀sẹ̀ máa yọ fídíò mi ò violent nínú fídíò mi ò play injú àbí ìkankan lórí ẹ̀ wọ́n àtẹ̀sẹ̀ máa wà violent oríṣiríṣi mo wá fún wọn ní identity mo wá bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà sí wọn láti appeal wọ́n dá fídíò mi padà but page mi ó ti dáhùn pátápátá débi wípé tí mo bá post gan ẹlòmíì gò tiẹ̀ ní rí pé mo jáde àbí nǹkan kan àti YouTube mi àti Facebook mi wọ́n ti report mi débi wípé wọ́n ń sọ fẹ́mi pé kémi bọ́ta wá apologize which pé ìjà wèrè kéde mad ni kémi wá apologize lórí pé mo ní scam ni mi ò parọ́ scam nìyí gbogbo rálì tẹ̀ sọ bóyá ẹ fẹ́ ẹ̀wọ̀n ṣé bí pé kí n sọ kíní kan fún yín gbogbo bó ṣe sọ fún mi wọ́n ní èmi kọ pé ní update mi àwọn nǹkan tẹ̀ kọ́kọ́ dún lórí pé topic ní kí n kọ́kọ́ lọ́jọ́ kúrò náà kí n change ẹ̀ mo ní never àwọn tí bàbá bá jáde kò ní ṣe pé ẹ̀kan ló máa gbé bàbá ń lọ fídíò bàbá mọ bí bàbá sì máa gbà tí bàbá máa sẹ́ẹ̀dì fídíò sí níjó ni bàbá gbé fídíò wọn bá bàbá sẹ́ẹ̀tì ẹ̀ bàbá dẹ̀ sọ̀rọ̀ ní sọ pé mo fẹ́ kí ẹ̀yin ọmọ mi kẹ́ ẹ lọ gbàdúrà mo fẹ́ kí ẹ̀yin ọmọ mi mo fẹ́ kí ẹ lọ gbàwẹ̀ mo fẹ́ kí ẹ lọ gbàwẹ̀ ọjọ́ méje ẹ̀yin ọmọ mi bí bàbá ó ṣe wá sọ ẹ̀yin ọmọ mi náà nìyẹn I don't control anybody kò sílé bí bẹ́ẹ̀ kọ́ ìdààmú àárín yín lẹ ti rí torí pé mo rí pé nǹkan tó wá dáhùn wípé Tenny o torí pé òun wá viewers torí pé òun wérò mo gbé wèrè ń bẹnu ẹ̀jẹ̀ ni ẹ̀yin lè bá péèjì mi jẹ́ èmi lérò mi kí tó jọ ẹ̀yin ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ tán kí tó jọ Yorùbá nation yìí kí tó jọ rẹ̀ mo lérò ó mọ iye èèyàn tó ń fìwé ẹ̀yin lè pàdé níbi bẹ́ẹ̀ fún òótọ́ ọ̀rọ̀ ara yín kò tọ́ mi ò dẹ̀ kàn mí ẹni tó rẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè fún mi pé torí pé mi ń wérò lóò mo screenshot àwọn ọmọ mi tó rọ mẹ́sẹ̀jì pọ̀ mo fi sí àárín group mi pé kí wọ́n máa wò ìmí threatening mi kémi lọ máa apologize ìmí ọ̀rọ̀ burúkú ìmí àgbémi ṣépè ní ọdún yẹn mo kàn fẹ́ sọ kinní kan lónìí fún olóyè Sunday Igboho tó bá jẹ́ pé lóòtítọ́ ẹ̀yin lẹ̀ rán àwọn ọmọ yín ẹ sọ́ra yín mi ò bẹ̀rù yín o mo respect yín a lot torí gbogbo àwọn ọmọ tó ń dárúkọ yín tí wọ́n dárúkọ yín ní ọ̀dà mi tó ń bá mi tó ń ṣépè fún mi pẹ̀lú yín mi ò ní tẹ̀kẹ̀ yìí sí kéèyàn máa fi ọmọ mi rẹ ìyẹn ló máa le ju mi ní tẹ̀kẹ̀ yìí sí rárá torí mi ò lòdù sí yín mi ò lè bá yín jà mi ò lè lọ́rọ̀ tí mo sọ níjọ́ yẹn bóyá ọ̀rọ̀ yín wà nínú ẹ̀ àbí mo bá yín jà nínú ẹ̀ tí wọ́n fi máa sẹ́yìn ní tájù ni Ìgbòho kọ́ ni tájù ẹ̀yin kọ́ ni tájù Àdìgún ẹ̀yin kọ́ ni ìdíná tájù dé Àdìgún tí wọ́n bá lè pè yín pé kí gbogbo yín bọ́ta láti wá dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí láti lè jẹ́ kí àwọn ẹni ẹlẹ́ni lè mọ̀ wípé ibi tí àwọn èèyàn yìí wà ẹ dìbọ́ǹkì ẹ̀ pé tájù tí tájù ṣe gbogbo yín o Yorùbá sì wá ẹ̀yin ò ṣe ti tó ṣe fọwọ́ sí ní orúkọ ẹ̀yin màmá bàbá yẹn fi lè jáde pé kẹ́ ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé tí tájù ṣe yìí o ẹ̀ síbẹ̀ mi ò bí mo bú olóyè Sunday Igboho bí ṣùgbọ́n bẹ́ẹ̀ sí fún èmi náà lépè ní kọ́kọ́ èmi náà máa ṣépè fún yín ní gbangba gbogbo ẹni tó pè mí tó ń ṣe é pè fún mi tọmọtọmọ nítorí Ìgbòho gbogbo yín pátá gbogbo èpè tẹsán mi ni ó máa dúró sí ní jẹ́rìí gbogbo tó ti ní yín jáde ẹni tí wọ́n dé ẹ̀rọ níṣẹ́ wá sí orí péèjì mi tí rìpọ́tù ní pé àwọn èèyàn dájú bọ̀ pè mí mo rí pé ilé ìwà ní Yorùbá nation now yìí tí ẹni ní ìgbà mo ṣe fún nọ́mbà yín
ṣoríire torí wípé mi ò rò bí tí mo ṣe jọ́ ẹ̀ mo jẹ̀bi pé kí wọ́n má kọ èmi yìí máa sọ fún mi wípé pẹ́pẹ́ sí o